ẹ ń sọ pé ìtọ̀ ṣúgà bẹ́ẹ̀ni ó dájú bẹ́ẹ̀ ṣáká bẹ́ẹ̀ni ẹ wá sọyún lọ ṣùgbọ́n nǹkan wà tẹ́mi ò gbà ẹni tó lálàkàlà ṣe solution rẹ wà solution wà lálàkàlà ẹlòmíì ò sì máa jẹ lójú ràn bẹ́ẹ̀ni ẹlòmíì máa báyọ̀ sùn lójú ràn. bẹ́ẹ̀ni ṣe mọ̀ pé àlá pé méjì ó yá ẹ túlẹ̀. ọ̀tọ̀ ni àlá ok ọ̀tọ̀ ni àlákàlà ọ̀tán àlá ni ànábì wa Yusufu lá aleyhi salatu wa salam. àlá lọ́lá tó fi dèrò ọgbà ẹ̀wọ̀n tó fi jáde ní ọgbà ẹ̀wọ̀n àlá yìí náà ni mo ríra àwọn mọ́kànlá wà wọ́n yá sí jùdú lé bẹ́ẹ̀ni àbí inú ọgbà ẹ̀wọ̀n náà ló ti lálàá wọ́n tiẹ̀ lálàá wọ́n wá ní kó wá bá wọn tu. ayo àlá náà ni the same thing náà ni. kábíyèsí wọn gbé Yusufu ayé ọ̀sìn di sólódodo ní ọgbà ìdúró ó ní tu ó sì tu. ó sì rí tu àlánù. àlánù bẹ́ẹ̀ni kálá ńkọ́. àlákàlà ó ní kọ́ ríra rẹ nílé ìwé tó o ti lọ rí primary school tó ti lọ. bàbá ṣe kò dáa ni. ìfàsẹ́yìn burúkú ni. inna lillahi wa inna ilaihi raji'un. àlá ó ní pé kọ́ ọmọ sa àlákàlà ní pé kọ́ ọmọ sa ata pupa ẹ̀yìn lójú oorun àlákàlà kódà ìpọ́njú ni. àlá tí ò da. bàbá mi kẹ́tọ́ lọ ilé ìbá wa jálá ta ń kọ́ tó lálàgbé òun lọ ra ta ní ọjà ó ti dáràn. ó ti dáràn. àlákàlà ẹni pé kó ríra rẹ pé ọgbọ́mọ lọ́wọ́ lójú oorun ọ̀ngbọ́mọ jó bímọ lójú oorun ọ̀ngbọ́mọ jó. tí o sì ti sòyún lé. tí o sì sòyún lé. àlákàlà ni. àlákàlà ó ní wípé kó o ṣègbéyàwó. lójú oorun ìmọ̀ ọkùnrin ìmọ̀ obìnrin lójú oorun. àlákàlà ni tí kò fàsẹ́yìn báyàn tí jèèyàn dẹni ilẹ̀. àlákàlà ó náà ní wípé kó o wúra rẹ kó wọ́n máa fún ọ lówó lójú oorun kó o sì máa gbà kínú rẹ ọmọ dùn. lolórin fi kọ́ nìkan pé ẹni tó rówó lè he lójú àlá tí ń dunnú ẹni kọ́ tẹpá mọ́sẹ̀ nítorí ebi ọ̀rọ̀ gbogbo lọ́wọ́ Olúwa ló wà. bàbá nígbà tí yẹn rówó he lójú ràn tẹni pé kó máa ẹrù ń bà tó bá wá rí eégún lójú oorun ṣé kó wá máa rẹ́rìn-ín. àgbákò lanu. àgbákò. kọ́ máa rí màálù lójú oorun àgbákò ni kọ́ máa réjò lójú oorun àgbákò ni kẹ̀ní lójú oorun àgbákò ni ìran àlákàlà nu tí sọ̀yìn dèrò ẹ̀yìn sẹ́ẹ̀tì ẹ̀ tún wá rí tẹ́yìn bá wọn lálàá wọn tí bá wá tún wá ń jẹun lójú oorun èyí ò tún wá burú méjì ní mọ́ rìsọ́ọ̀tì sí. number one. àìsàn. number two. ìkórìíra. kéèyàn jẹ lójú ràn. iṣẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ kan lè kóró ń jẹjẹ lójú ayé tó bá ti jẹ lójú náà yóò kàn mọ́ mi sí. o ti yọ kàn bọ̀ sí fàájì lọ́sẹ̀ kan àgbákò ńlá ni. àgbákò ńlá ni. kéèyàn ó lálàpọ̀ jẹun èyíkéyìí oúnjẹ lójú ràn ìkórìíra ni. àtàìsàn. iná mọ́ rìsọ́ọ̀tì sí. tí ó sì ṣèyàn làlá máa ń tú. tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ẹ wò tẹ́tẹ́ ra mọ́ pẹ̀lú Yusufu náà ní ìsèyí àlá tí kábíyèsí lá pẹ̀lú màálù pé àwọn màálù mẹ́fà kan wà tẹ́ sara àwọn kan wà tẹ́ gbé owó èyí tó gbé owó ìwọ̀n ń gbé ètò sara mi ó ní ìpọ́njú rẹ̀ o àfi ká tètè sáré àjẹpẹ́ táyà náà bá yẹ tẹ̀ wá solution gbà náà. bẹ́ẹ̀ni ogun okun ọmọ ẹrù. ogun okun ọmọ ẹrù inú ìlú ó dàrú. ìlú ó tún da oró. ìyàn ó dé. ìyàn ó tún dé. so ẹni tí o bá fẹ́ kí ìyàn ó mú tó làlákàlà tó làlábù kó pe àbá ọlọ́njẹ dà lọ. bẹ́ẹ̀ni insha Allah. téńtọ̀n bá wọ́ wà ń lu èbó ńkọ́. tó bá wà ń lu èbó àwọn packaging wà. àdúrà wà téèyàn ó ṣe tí ó sì dán. tí kò sì ní rí aburú mọ́. tí ò sì ní rí aburú mọ́ tí irú rẹ̀ ti wáyé bẹ́ẹ̀ lórí tọ́lọ́ sì ti ṣe. tọ́lọ́ ń ṣe.